ṣe rí ọ̀rọ̀ ọba olórílẹ̀ tó ń lọ lórí Facebook yẹn, ọba yẹn ìwà tó ń wù nìyẹn, kò ṣe ń wùwà yẹn bó ṣe wà yẹn, bó ṣe jẹ́ Sẹ̀míù lórúkọ ẹ̀. Tí wọn ò bá rí ní Jumat níjọ́ Friday, wọn ò bí mọ́ṣáláṣí náà rí kí wọ́n gbé òun dúró láì ṣe kó dé. Ìyàgò tó bá dé ni wọ́n máa gbé òun dúró. Tí wọn ò bá rí kó dé, tí wọn ò bá rí kábíyèsí olórílẹ̀ kó dé sí Jumat níjọ́ Friday, wọn ò ní ṣe anything, wọn ò bí wọn rí àfi tó bá dé. Ìyẹn lọ bẹ́ẹ̀. Number 2, bó ṣe ń wùwà ẹ̀ nìyẹn, ìwà yẹn ó ti wà nínú ẹ̀jẹ̀ débi pé gan tó bá padà sórí oyè yẹn, ìwà tó ti wà lára èèyàn tẹ́lẹ̀, inú ẹ̀jẹ̀ ló wà, ìwà òdẹ̀lẹ̀ foníwàálẹ̀ tó bá jẹ́ kó padà síbẹ̀. Nítorí pé nígbà kan náà ojú mi ló ṣe, kì í ṣe pé wọ́n sọ, kì í ṣe pé ẹ̀yìn ni mo ti gbọ́ àbí bóyá wọ́n sọ pé tó mú ọ̀nàrẹ́bù Táíwò Ọlábùlọ Gángan hotel ní Abúlé-Fọ̀, ní ìyànà Abúlé-Fọ̀ ní hotel máa yẹn wà. Wọ́n pe hotel yẹn ní hotel ọ̀nàrẹ́bù yẹn, wọ́n pè ní Gángan hotel. Ọ̀nàrẹ́bù Táíwò Ọlábùlọ ni wọ́n jẹ́. Old Bank lẹ ti máa bá wọlé, ẹ máa yà sí ìyànà Abúlé-Fọ̀ láti Old Bank ní hotel máa yẹn wà. Iṣu kékeré ni wọ́n jọ ní o, pé kábíyèsí bó ṣe gbá ọ̀nàrẹ́bù Táíwò Ọlábùlọ, former commissioner logun state, bó ṣe gbá létí nìyẹn. Even ìgbà tó jọba yẹn gan, tó fi gbá máa yẹn létí, ó jọba yẹn gan kò tí ju 4 years lọ tó jọba yẹn ló fi gbá máa yẹn létí nígbà yẹn. Ó lágbára o. This is Gloria Popson. Thank you for watching. Tó gbá máa yẹn létí publicly, odindi commissioner ló mú ló gbá létí publicly láàrin èrò, ló gbá létí nítorí ọ̀rọ̀ tí ò tó nǹkan ló fi gbá létí. Bó ṣe ń ṣe nífọ̀ nìyẹn, ọwọ́ agbára ló ń lò, òun àtàwọn elephant Alámẹ̀dá àtàwọn boys yẹ, bí gbogbo wọn bí wọ́n ṣe ń lò gbésí ayé rough life nínú palace wọn nìyẹn. Àwọn ìyá tó tọ́ dẹ̀ ni wọ́n fi jẹ, àwọn ìyá tí wọ́n fi jẹ ìyá ọba tó fi jẹ ìyá kínní kan, bí àwọn Mrs. Ọláwọyìn Faster Immaculate School, tí àwọn ìyá yẹn ló fi ṣèyá ọba, ló fi ṣèyá gbá, ló fi ṣèyá gbọ̀n. Gbogbo wọn dẹ̀ rí àwọn ọ̀wà tó ń wù yẹn, wọn ò lè bá sọ̀rọ̀ pé kó yé wu àwọn ọ̀wà yẹn. Irú àwọn Mrs. Ọláwọyìn yẹn tó jẹ́ pé láti ilẹ̀ tí gbogbo Ifọ̀ ti mọ̀ wọ́n, ọkọ wọn, orúkọ kan wọn ò bàjẹ́, orúkọ àwọn gangan náà Mrs. Ọláwọyìn, orúkọ wọn ò bàjẹ́ nínú ìlú Ifọ̀, orúkọ wọn ò bàjẹ́ nínú ìlú Ifọ̀. Ṣùgbọ́n nígbà tó fi rú àwọn Mrs. Ọláwọyìn yẹn jẹ ìyá kìíní kan láàfin ní pálásì yẹn, ṣe bí àwọn Mrs. Ọláwọyìn yẹn náà wọ́n rí gbogbo ìwà orí burúkú, ìwà wèrè tó ń wù, tí gbogbo wọn ò dẹ̀ lè dá lẹ́kun pé ìwà kọ́ pé jókòó pé kábíyèsí ìwà tẹ̀ ń wù yìí ó kù díẹ̀ káàtó, tẹ́ bá ṣe kọ̀ǹtínú láti máa hùwà báyìí, a máa fi àfihàn fún yín. Kí ló dé tí wọn ò lè bá sọ? Àwọn ìyá yẹn tí wọn ò bá kábíyèsí sọ, àwọn ni wọ́n jẹ́ kí ìwà yẹn wọlé wù. Tí ò bá kí n ṣe pé àwọn tí wọn bá sọ ni, ìwà yẹn lè má, tó bá jẹ́ àwọn Mrs. Ọláwọyìn yẹn bá sọ̀rọ̀ ni, ìwà yẹn lè má wọlé wù tó bó ṣe wá, bí ìwà yẹn ṣe wá wọlé wù yìí. Ṣùgbọ́n torí ohun tí gbogbo wọn fẹ́ jẹ, àdẹ̀lẹ̀ sọ pé ohun tí àwọn Mrs. Ọláwọyìn yẹn fẹ́ jẹ òun ni ò jẹ́ kó gbọ́n. Torí àwọn yẹn kó tó di pé wọ́n lọ joyè lọ́dọ̀ ẹ̀, owó wà lọ́wọ́ gbogbo wọn, káàdẹ̀ mọ̀ dáadáa pé owó wà lọ́wọ́ wọn, kì í ṣe pé ohun tó fẹ́ jẹ kò jẹ́ kó gbọ́n. Ṣùgbọ́n àmọ́ reason tí àwọn ìyá yẹn tí wọ́n fi lè bá sọ̀rọ̀, gbogbo ìwà àbàjẹ́, ìwà òṣì, ìwà orí burúkú tí Sẹ̀míù tó ń wù, kò sẹ́ni tó lè kú bú ẹ̀, kò ní oníbẹ̀rù. Ọmọdé kò bẹ̀rù àgbàlagbà, bàbá àgbàlagbà bá máa fọ̀pá rìn báyìí kò bẹ̀rù wọn, kò ní wò. Á tún ní kí bàbá tó ń fọ̀pá rìn tó bá kọjá níwájú pálàsì, á ní ṣé wọn rí òun ni, ẹ lè dọ̀bálẹ̀ kẹ̀kọ́ òun. Bẹ́ẹ̀ ni bó ṣe ń ṣe nìyẹn, á ní ṣé wọn lè dọ̀bálẹ̀ kọ̀kọ́ òun, bàbá tó ń fọ̀pá rìn tí ò ṣẹgbẹ́ bàbá tó bí lọ́mọ, bàbá pupa, á máa ní kí wọ́n dọ̀bálẹ̀ fóun. Ìwà wèrè yẹn ó ti wà nínú ẹ̀jẹ̀, àfi kíjọba kọ́ wà nǹkan ṣe sí, tó bá padà sórí àpèrè yẹn, tó padà sípò yẹn, ó máa ṣe ayé jẹ ni. Àìmọye nǹkan tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní Abúlé-Ifọ̀ tó jẹ́ pé wọ́n máa gbé lọ sí station. Àìmọye ẹlòmíì tí nǹkan kan tó máa wùwà míì fún, tó jẹ́ pé wọ́n máa gbé lọ sí station, tó jẹ́ pé tó bá dé station Ifọ̀, àwọn station Ifọ̀ yẹn DPO Ifọ̀ wọn ò ní listings ẹni yẹn rárá. Tí kábíyèsí bá ti pè káwọn ẹni yẹn tó dọ̀hùn, àwọn ẹni yẹn ló jẹ̀bi ni, àwọn lọ́jà rẹ̀ ni, DPO Ifọ̀ máa tì wọ́n múlé ni. Wọn ò ní listing gbọ́ nǹkan tẹ́ni yẹn fẹ́ sọ. Nígbà tó jẹ́ pé táwọn ènìyàn bá ti ń lọ tó ti ń fẹ́ lọ rìpọ́ọ̀tù, ló ti máa mú fóònù, ló ti máa pe DPO Ifọ̀. Nígbà táwọn èèyàn bá máa débẹ̀ báyìí, DPO Ifọ̀ yẹn ò ní gbọ́ nǹkan lẹ́nu wọn, á ti mú gbogbo wọn, á ti tì wọ́n pamọ́lé. Òun ló ṣe jẹ́ pé ó ṣe wà at bold láti sọ yí pé gbogbo ọlọ́pàá Ifọ̀, gbogbo ọlọ́pàá Nàìjíríà òun ni wọ́n.
kò ṣe ń kọ́ mi ti ìwà tó ń wù yẹn. Ṣé ti nínú àwọn àfáà orílẹ̀ Ifọ̀ tí ọ̀rọ̀ tí ò tó nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn odindi nọmba 4 lẹ́yìn chief imam tọ́rọ̀ tí ò tó nǹkan ṣẹlẹ̀ láàrin wọn tó dẹ̀ ní kí wọ́n mú ọmọkùnrin yẹn kí wọ́n dẹ̀ dé ọkùnrin yẹn wọ́n dé mọ́ṣíà ò dẹ̀ ní kó bẹ̀rẹ̀ sí ní nù. Wọ́n mọ̀ yẹn títí rabaraba ẹ̀ sì ń bá ọmọkùnrin yẹn dì sí. Àbí àbọ̀kùnrin tí wọ́n mọ̀ tí wọ́n ló ra lẹ̀kùn kiri ó yẹ kó tún lẹ́yìn rà lọ́nà owó rẹ̀ farm ní after ìta àgúnnikó tí wọ́n mú máa yẹn pásítọ̀ ní máa yẹn tó ní kí wọ́n mú máa yẹn tó ní máa yẹn sọ pé òun ò lè dọ̀bálẹ̀ fún ó ní kó dọ̀bálẹ̀ máa yẹn ní òun ò lè dọ̀bálẹ̀ pásítọ̀ lòun ó dẹ̀ nǹkan àwọn bọ́ìsì ẹ̀ mú máa yẹn kọ́ dé àwọn bọ́ìsì ẹ̀ mú máa yẹn wọ́n dé tán wọ́n mú máa yẹn ní nípa tó fún yín ẹ lọ béèrè ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ lọ ṣe investigation lábúlé fọ rabaraba nínú táwọn bọ́ìsì ẹ̀ nà ló pa pásítọ̀ yẹn ti kú ní ìsìn pásítọ̀ yẹn kọ́lé sí ọ̀nà owó rẹ̀ fam rabaraba nínú pásítọ̀ lẹni yẹn bó ṣe celebrate Táyé Olúọmọ nìyẹn Honorable Táyé Olúọmọ bó ṣe celebrate ẹ nìyẹn nígbà tí wọ́n yọ yẹn ní speaker of the house ó celebrate ẹ ní palace yẹn ó celebrate ẹ lẹ́ni tó jẹ́ òun ló assist ẹ tó fi dépò yẹn ó celebrate ẹ ó ṣe party ẹ̀ mọ́jú ni tó mu títọ́ ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n Yorùbá sọ pé òun máa yọ kíní ikú òun máa yọ mí gbogbo wa la ṣe ń bọ̀ nígbà tí wọ́n ń yọ ẹ̀dá ẹgbẹ́ ṣe bí according to news tá gbọ́ ọjọ́ tí wọ́n gbé kábíyèsí olórí ilé ọjọ́ yẹn ni wọ́n dá speaker of the house padà tí orí post ẹ̀ ṣùgbọ́n nǹkan kan tí mo kọ̀ mọ́ lé ayé yìí ni pé ẹni tó lóun ò lè mú kò tí ì dá pípé èèyàn kan wà ọlọ́run ò lè mú ọlọ́run ò tí ì dẹni tí ò lè mú gbogbo galegale mo lè dòkè mo lè dilẹ̀ mo lè digbá mo lè dágbọ̀n gbogbo hòtẹ́ẹ̀lì ẹ̀ Segma hotel tó rà ó yé bá mú hòtẹ́ẹ̀lì ní tẹ́lẹ̀ Segma hotel ló sọ́ọ̀dì ó mú hòtẹ́ẹ̀lì yẹn ní àdúgbò hòtẹ́ẹ̀lì gbogbo hòtẹ́ẹ̀lì mi tó wà ní gbogbo area hòtẹ́ẹ̀lì yẹn kò sí kankan tó exist mọ́ pẹ̀lú ọwọ́ agbára ní lílò kò sí kankan tó exist mọ́ tó bá ti rí i pé àwọn èèyàn mọ́tò ń kọjá lọ nírọ̀lẹ́ wọ́n lọ ìkọjá ọ̀nà hòtẹ́ẹ̀lì mi tó wà ní kọjá hòtẹ́ẹ̀lì ó máa jókòó síta hòtẹ́ẹ̀lì ní ìrírú ẹ̀rí bẹ́ẹ̀ ni ó máa jókòó síta gbangba lẹ́nu géètì lẹ́gbẹ̀ẹ́ títì níta hòtẹ́ẹ̀lì ẹni gbogbo mọ́tò tó bá ń lọ sí hòtẹ́ẹ̀lì yẹn wọ́n ń pè hòtẹ́ẹ̀lì yẹn ní NS hotel ọmọ kékeré very young boy ló ní kábíyèsí máa fojú ṣọ́ àwọn mọ́tò tó bá ń lọ ọbẹ̀ ni tó bá ti rí pé yòówù mò ń wà nínú àwọn tó jẹ́ pé wọ́n gbé mọ́tò kọjá tí wọ́n ya hòtẹ́ẹ̀lì kó tó dé NS hotel yẹn ó máa pè wọ́n lórí fóònù ni wípé o káre o wàá ṣe fàájì lótẹ́ẹ̀lì òun hòtẹ́ẹ̀lì lágbájá ló ń lọ hòtẹ́ẹ̀lì nọ́sírù ló ń lọ o káre o débi pé ṣé ẹni tí ó kọjá tó lọ ṣe fàájì lótẹ́ẹ̀lì lẹ́nu tí èèyàn kan pè pé òun wọ́dọ̀ òun ẹ jọ ṣé tó bá di ijọ́ kejì tó bá tún fẹ́ ṣe fàájì ṣé ẹ wo nígbà àti kọjá níwájú ibẹ̀ lọ síbòmí tó ń tó jẹ́ kí gbogbo most of hotel yẹn kò sẹ́ni tó tà wọ́n òun gan ló tà kò torí kò rẹ́ni yábẹ̀ kò rẹ́ni ya hòtẹ́ẹ̀lì ẹ̀ gbogbo nǹkan tí Yorùbá ń ṣe láàyè kó máa ṣe pẹ̀lú mọ̀túnmọ̀sí ni ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ yẹn lọ.